Àló? Mo ń gbọ́. Kí ló wá sọ pé ó ṣẹlẹ̀? Ṣé bá ti sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀? Kí ló ń di wàhálà yìí gan? Kò yé mi o. Kí wá ló sọ pé òun fẹ́? Pẹ̀lú gbogbo nǹkan tó lọ ṣe yìí. Ó dáa. Nǹkan tá a máa ṣe ni pé tó bá di lọ́tùnla jẹ́ ká ríra. Ok. Ó dáa. Ọ̀rọ̀ ọkùnrin. Ẹ kú ọ̀sán, ẹ kú àárọ̀, ẹ kú alẹ́ o, ẹ̀yin èèyàn tí ẹ bá ń gbọ́ mi. Mo ṣèbà lọ́wọ́ ẹ̀yin tí ẹ jẹ́ àgbà fún mi. Mo ṣèbà lọ́wọ́ ẹ̀yin tí ẹ jẹ́ ìyá wa. Ẹ̀yin pásítọ̀ gbogbo, mo kí yín o. Ọlọ́run á máa ṣagbára dọ̀tun. Ẹ̀yin àlùfáà, àlímọ̀láò, wàrà sátúlì àmbíyáì, mo tún kí yín o. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa o. Ọlọ́run á dúró tì wá o. Mo ní ìbéèrè kan nítorí ọ̀rẹ́ mi tó pè mí nísìnyí lórí ọ̀rọ̀ òun àtìyàwó ẹ̀ ni. Ṣé dandan ni? Ṣé dandan ni ká fẹ́ ìyàwó? Mo fẹ́ béèrè, ṣé dandan ni? Kí ló dé tí àwa ọkùnrin, kí ló dé tí aburú? Lóòótọ́, ìgbéyàwó ti bẹ̀rẹ̀ láàrin baba ńlá wa Adams àti ìyá ńlá wa nọ̀nà wa tí wọ́n pè ní Éfà. Ìgbéyàwó náà lọ títí. Ọlọ́run tó dá ọkùnrin tó dá obìnrin, ó mọ̀ ìdí pàtàkì tó fi dá ọkùnrin tó dá obìnrin. Ìgbéyàwó náà wà títí di àsìkò tá a wà yìí. À ń ṣe ìgbéyàwó gẹ́gẹ́ bí àṣẹ àti òfin tí Ọlọ́run fi múlẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ṣègbéyàwó, à ń sọ̀rọ̀ ìfẹ́, gbogbo wa là ń sọ̀rọ̀ ìfẹ́, nífẹ̀ẹ́ ìyàwó rẹ, ìyàwó nífẹ̀ẹ́ ọkọ rẹ. Bẹ́ẹ̀ ni, ó yẹ á nífẹ̀ẹ́ ara wa lóòótọ́. Ó yẹ kí ìfẹ́ wà. Ìfẹ́, wọ́n lòun ní àkójá òfin, ó ní àkójá ohun gbogbo. Ṣùgbọ́n ǹjẹ́ ọkọ mọ ìyàwó rẹ̀? Ǹjẹ́ ìyàwó mọ ọkọ rẹ̀? Ìbéèrè kan tún nìyẹn. Ní èyí tí ẹnìkankan nù wa a kò béèrè. Ìdí pàtàkì nìyí tí mo fi wò pé ọ̀rọ̀ yìí ó ń gbé mi nínú láti bí àìmọye ọdún. Ṣùgbọ́n ó ṣe kókó, ó ṣe pàtàkì, ó yẹ ká sọ. Lóòótọ́ o, ẹlòmíì lè gbọ́ ọ̀rọ̀ yìí kó ní ọ̀rọ̀ èṣù ló ń sọ. Ó lè gbọ́ ọ̀rọ̀ yìí kó ní ọ̀rọ̀ ẹni tí ò gbà Ọlọ́run gbọ́ ló ń sọ. Ó lè gbọ́ ọ̀rọ̀ yìí kó ní ọ̀rọ̀ oníṣekúṣe ló ń sọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó ṣe pàtàkì, tó ṣe kókó kí ilé kó lè tò náà ni. Ìdí tí mo fi mú ọ̀rọ̀ yìí wá, ó ní pé ìjà máa ń pọ̀ jù lẹ́yìn ìgbéyàwó láàrin ọkọ àti ìyàwó. Lóde òní, ó ti wá pọ̀ ju bó ṣe yẹ lọ. Àwọn ìyá wa, wọ́n ní àfaradà, wọ́n ní àmúmọ́ra, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọ àlè ń pọ̀. Ọmọ àlè wọ́n pọ̀. Kí ló fa ìdí eléyìí tí mo fi ń sọ eléyìí ni pé ọ̀pọ̀lọpọ̀ ló ń fẹ́ ìyàwó sílé. Wọ́n jẹun pọ̀, wọ́n waṣọ pọ̀, wọ́n jọ ń jáde, wọ́n jọ ń ṣe, wọ́n jọ ń bímọ papọ̀, ṣùgbọ́n wọn kò mọ ara wọn. Lóòótọ́, ìyá mi kan sọ pé o lè bá obìnrin gbé fún 20 ọdún kó má mọ obìnrin náà.
mo ro ọ̀rọ̀ náà títí ó gbà fún nǹkan tí àgbà sọ, ṣùgbọ́n a lè mọ obìnrin tá à ń bá gbé. Ọ̀nà owó pàtàkì la fi lè mọ obìnrin tá à ń bá gbé. Ó ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ọkùnrin tó fẹ́ obìnrin sílé, wọ́n ṣègbéyàwó. Lẹ́yìn ìgbéyàwó, ó ń ra aṣọ fún un, kò jẹ́ kí ìyàwó ẹ̀ ṣiṣẹ́, ó ń ṣe oúnjẹ fún un, ó ń ṣe gbogbo nǹkan fún láti ràn án lọ́wọ́, ó ń ra bàtà fún góòlù, kò jẹ́ kó wọ́n, gbogbo nǹkan tó bá fẹ́ ló ń ṣe fún un. Ǹjẹ́ èyí ǹjẹ́ ó tó fún obìnrin tí ó fẹ́ sílé? Nítorí pé obìnrin pé oríṣiríṣi. Gbogbo ohun tó rà, kódà kó ra mọ́tò kó kọ́lé fún, kò tó. Nítorí pé wọ́n ní pé lẹ́yìn ikùn ó kù ìsàlẹ̀ ikùn, lẹ́yìn ikùn ó tún kù odò ikùn. Ǹjẹ́ ò ń mójútó ibi ààyè yìí ló ṣe pàtàkì. Lórí ọ̀rọ̀ yìí, mo bá ọ̀rẹ́ mi kan sọ̀rọ̀, ó sọ tiẹ̀. Mo bá obìnrin sọ̀rọ̀, wọ́n sọ tiwọn. Ṣùgbọ́n gbà tá gbé lọ tá gbé bọ̀, mo rí pé obìnrin yàtọ̀ síra wọn lóòótọ́. Obìnrin míì kò ń ṣe nǹkan tó rà fún òun ló ṣe pàtàkì, bí kò ṣe ìbáraẹnilòpọ̀ òun ló ṣe pàtàkì sí, tí ó lè kún kí inú ẹ̀ kó dùn, tí mú ìdùnnú wá fún obìnrin. Nígbà tí a sọ̀rọ̀ yìí lọ tá sọ̀rọ̀ yìí bọ̀, obìnrin fi yé mi pé obìnrin pé oríṣiríṣi, obìnrin dẹ̀ yàtọ̀ síra wọn. Obìnrin míì wà kò lè má bá ọkùnrin sùn lẹ́ẹ̀kan lójúmọ́, ìmíì ẹ̀ẹ̀mejì lójúmọ́, ìmíì ẹ̀ẹ̀kan lọ́sẹ̀, ìmíì ó lè jẹ́ ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ méjì, ìmíì ó lè jẹ́ ọjọ́ méjì, ìmíì bí bá sùn yẹn gan kọ́ ni problem ẹ̀, bí kò ṣe kí ni ibo ló lè fọwọ́ kàn lára ẹ̀ tí ó fi mọ̀ tára ẹ̀ ó fi wálẹ̀. Obìnrin míì, má bínú o, wá ní olóko ńlá ló ń wá kiri. Obìnrin míì eléyìí ò jẹ́ nǹkan kan fún. Ǹjẹ́ olóko ńlá mọ̀ bó ṣe lè lo nǹkan ẹ̀? Ìyẹn ló ṣe pàtàkì. Torí ọ̀rọ̀ yìí, ẹlòmíì ó kà sí ọ̀rọ̀ burúkú, ọ̀rọ̀ tí ò ṣe máa gbọ́, ọ̀rọ̀ sọkúsọ, ṣùgbọ́n a kà á nínú ìwé Ọlọ́run pé ohun gbogbo tí Ọlọ́run dá dára ni. Tí kò bá sí ọkùnrin, tí kò sí obìnrin, èmi tí mò ń sọ̀rọ̀ wájú yín mi ò lè wáyé. Tí bàbá tó bí mi àti ìyá tó bí mi tí wọ́n bá gba ibẹ̀ kọjá, mi rò pé mo lè jẹ́ ẹni tó ń sọ̀rọ̀ wájú yín lénìí. Wọ́n ní obìnrin màlè mẹ́fà, àlè mẹ́fà ò mọ́ra wọn. Obìnrin àlè ó mọ̀ nípa ọkọ kan ò mọ̀ nípa àlè. Bẹ́ẹ̀ ni ó máa ń rí bẹ́ẹ̀, nítorí pé àlè ló máa ń mọ̀ ìyàwó ilé ju ọkọ ilé lọ nígbà tó ọkọ ilé ò bá try láti mọ̀ ìyàwó ẹ̀. Nígbà tó bá lọ fẹ́ ìyàwó sílé, tí ó ní òun ṣiṣẹ́, iṣẹ́ ìpọ̀, láàárọ̀ ó ti lọ, lásán ó ti lọ, ó máa wọlé lóru, ìdájí ó tún ti jí kúrò nílé. Ìgbà míì dẹ̀ nìyí, ẹlòmíì á ṣègbéyàwó tán, á ní yes, lẹ́yìn ìgbéyàwó wa yìí, pásítọ̀ ní ká ní àwẹ̀ 7 days. Nígbà tó bá parí àwẹ̀ 7 days tán, á tún kàn ní 40 days. Ó lágbára o. Ẹ rántí pé ọmọ olórin kan kọrin, ó níyàwó àṣẹ̀ṣẹ̀ gbé tó lọ ń tọrọ pure water
lẹ́ẹ̀kejì ó ní tán bá ara gabọ́ ẹ tún orin yẹn gbọ́, orin kórin ni létí ẹlòmíì. Ṣùgbọ́n tá a bá fẹ̀yìntì tá a jókòó tá a ronú a rí pé tó sọ òótọ́ ọ̀rọ̀ ni, ohun tó ń ṣẹlẹ̀ ni o. Nígbà tí wọ́n bá wá mú àwẹ̀ tó ń gbàwẹ̀ ó dẹ̀ ṣe fẹ́yàwó tuntun sílé, ohun tí wọ́n wà lọ agbárí tiẹ̀ ó yàtọ̀ sí tó wà lágbárí ìyàwó ẹ̀. A dẹ̀ gbọ́ wípé tí ọkọ àti ìyàwó bá wà nígbà tá a ti sọ wọ́n pọ̀ tán ti di ẹyọ kan, gbogbo nǹkan yòówù tán bá fẹ́ ṣe ó gbọ́dọ̀ máa jẹ́ kan. Tí wọ́n bá ní pé torí pé mo jẹ́ ọkọ ìyàwó tí tèmi ló gbọ́dọ̀ ṣẹ, nǹkan tí mo bá sọ ló gbọ́dọ̀ ṣẹ, kò lè rí bẹ́ẹ̀ o. Nítorí pé tó bá gba àwẹ̀ kó gbàwé 100 days kó gbàwé 1000 days tínú ìyàwó ẹ̀ ò bá dùn tó satisfy ìyàwó ẹ̀, òfo làwẹ̀ ẹ̀, òfo ní àwẹ̀. Torí obìnrin ó ní agbára púpọ̀, àwọn náà lè ran àwẹ̀ lọ́wọ́ kí àwẹ̀ kó gbà. Wọ́n lè ní kó gba 40 days ó lè má gbà ju 4 days náà. Pẹ̀lú ìrànlọ́wọ́ àti àdúrà àti ìdùnnú ìyàwó ẹ̀, àwẹ̀ gbígbà àdúrà ẹ̀ á ju tẹni tó gba ti 80 days lọ. Ìdí nìyẹn pàtàkì, ó ṣe pàtàkì. Èmi ò sọ pé kẹ́ lòdì sí pásítọ̀ bá sọ, mi ò dẹ̀ sọ pé kẹ́ lòdì sí nǹkan tí àáfàá bá sọ, ṣùgbọ́n kí ilé kó lè dáa kó dẹ̀ lè tò, òun náà ni mo ṣe ń sọ ilé yìí. Ojórí tó. Lóòótọ́ nínú Bíbélì a sọ̀rọ̀ nípa Dáfídì. David wọ́n ní pé ó gbà ìyàwó ẹnìkan, ó rán ọkọ lọ sí ojú ogun. A gbọ́ a kà nínú ìtàn, ṣùgbọ́n kí ọ̀rọ̀ tó rí bẹ́ẹ̀, ǹjẹ́ a mọ nǹkan tó wà ní ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí? Bóyá látọ̀dọ̀ obìnrin yẹn gan wá ìlọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀. Ta ló mọ̀? Ta ló mọ̀? Aṣàgbọ́tàn ti Joseph tóbìnrin ní dandan kó bá òun láṣepọ̀. Tí obìnrin tó ní kó bá òun láṣepọ̀ tó bá jẹ́ pé ọba ẹni tó jọkọ ẹ̀ ká ní pé ó ṣe dáadáa fún bó ṣe kó ṣe dáadáa fún, kò ní bí léèrè kó bá òun sùn. Bó ṣe ṣẹlẹ̀ nígbà àwọn ayé wọn bẹ́ẹ̀ ló ṣe ń ṣẹlẹ̀ nísìn. Tìsìn tí wọ́n á burú, ó burú jọjọ nítorí pé kìíní ìwà ẹnìkan ò lè fi nǹkan kan bọ́ ẹnìkan lójúmọ́, kò ṣeé ṣe. Tí a bá ń fi pamọ́ bí ìgbà tí à ń tún sún ọjọ́ ìyà síwájú ni. Bí a ṣe ń fi pamọ́ tá fẹ́ sọ jáde, bẹ́ẹ̀ ni wàhálà ń pọ̀ sí. Ṣùgbọ́n gbogbo ẹ̀ Ọlọ́run là ń tì lé lọ́rùn. A tún wá fi ẹ̀sùn kan èṣù pé èṣù ti dálé wọn rú, èṣù dálé wọn rú. Èṣù ò dálé kan rú o, Ọlọ́run ò dálé wọn rú o. Ṣùgbọ́n tí ọkọ tó bá ṣe ẹ̀tọ́ tó yẹ kó ṣe fún ìyàwó ẹ̀, ilé á máa dùn ni. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó wà, wọ́n á ní ó burú, ìpáǹle ni, ó máa ń nà ìyàwó ẹ̀, ó máa ń nà ìyàwó ojú àga. Gbogbo fámìlì ni wọ́n á tún kó àwọn èèyàn dání tán lè kó ẹrù tó yá níkẹ́ ó máa kúrò nílé ẹ̀ ni, ó máa kúrò nílé ẹ̀ ni. Kí ni Johnson ó ti lè nàyàn jù? Lẹ́kan kúkú ló ń nà ọmọ mi, ẹ wojú ọmọ mi bó ṣe ga, ó máa kúrò nílé ẹ̀ ni níkẹ́ ó yá kẹ́rù ẹ̀. Wọ́n bá kẹ́rù níkẹ́ tó bá dijọ́ kejì, níkẹ́ ń padà bọ̀. Tó bá ní ẹni tó nà ẹ ò lè gbọ́rọ̀, á ní àmọ́ mi, ó ti sọ fún mi, ó ti promise mi, ó lóun máa change, ó máa change wọ́n mi, kò ní ṣe bẹ́ẹ̀, ó ti lóun nínà mi mọ́. Níkẹ́ ló mọ nǹkan tí ọkọ ẹ̀ ń ṣe fún lórí bẹ́ẹ̀dì tó fi padà wá. Tọkọ ẹ̀ bá nà jù bẹ́ẹ̀ lọ for the fact pé lóòótọ́ ọkọ lè má ra oúnjẹ sílé, ṣùgbọ́n Níkẹ́ bí oúnjẹ bó ṣe máa wọlé, Níkẹ́ máa ṣe tí ò ní sí problem. Níkẹ́ á padà wá, ọkọ ẹ̀ dẹ̀ mọ̀ pé ó máa padà wá. Ìdí nìyí
tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ olówó, ọ̀pọ̀lọpọ̀ ọlọ́lá, ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ oníyì èèyàn gíga láwùjọ, mínísítà ni o, president ni o, àṣírí wọn ó ń bẹ lọ́wọ́ street boy. Àṣírí wọn ọwọ́ street boy ló wà. Ẹ má bínú o, bọ́rọ̀ ṣe rí gẹ́lẹ́ ni mò ń sọ yìí. Mo lọ ṣiṣẹ́ níbì kan, ìlú kan ní Áfíríkà, kò jìnnà púpọ̀ sí Nàìjíríà. Ibi tí wọ́n kó wa sí, ilé tí wọ́n fún wa, ó jẹ́ ilé ìkànnú àwọn ministers wọn. Gígé ọ̀rọ̀ kúrú, ó dijọ́ kan a ní iṣẹ́ púpọ̀ láti ṣe. Mo dẹ̀ fẹ́ ṣeré jáde láti mọ ìlú náà. Driver tó wá fún mi pé kó gbé mi ká jọjọ jáde ló wá ṣàlàyé fún mi pé nígbà tá a dójú ọ̀nà kan sọ̀rọ̀ generally ló wá ní àdúgbò tó ń gbé nìyí àtàwọn driver yòókù ilé táwọn ń gbé nìyẹn. Ó wá ní ṣùgbọ́n driver torí kan wà nínú àwọn driver tí mo mọ̀ tí èmi àti ẹ̀ náà máa ń sọ̀rọ̀. Mo wá ní àṣebí tóun náà ń gbé ní ó ní no, ó níbi tó ń gbé ọ̀tọ̀. Mo wá ní kí ló dé tí ò gbé pẹ̀lú ẹ̀yin? Ó wá ní olóró wà ń bẹ̀ sà. Kí ló fà? Mo wá ní ó ní ọ̀rọ̀ yẹn ó ló ṣókùnkùn. Mo ní kó sọ kó jẹ́ kí n mọ̀ kí ni nǹkan tí ó ṣókùnkùn bẹ̀ pé kémi náà tún kí n fi lè tún kọ́ ọgbọ́n síwájú. Ó ní bí mo ṣe ń wò pé Patrick ò gbé pẹ̀lú àwọn. Ó ní Patrick ó ní madam wálé fún síbi tó jìnnà sí ọ̀dọ̀ àwọn. Wípé ó dàbí ẹni pé òun àti madam wọ́n jọ ń láṣepọ̀. Wọ́n á dákẹ́. Ó wá ní kí ni mo rí sí pé ṣó dáa. Wọ́n á sọ fún pé ó máa rí bẹ́ẹ̀ nítorí pé gbogbo ẹ̀ kò wá lọ́wọ́ Patrick, ọwọ́ madam lọ́rọ̀ ti wá. Torí ọmọọṣẹ́ ò lè láyàláyà kó dẹnu kọ ọ̀gá ẹ̀, kò ṣeé ṣe. Ọ̀gá tó jẹ́ obìnrin òun ló mọ bó ṣe rìn tí ó fi ń jáde pẹ̀lú Patrick, tí Patrick fi ń bá sùn. Ká má sọ̀rọ̀ jáde. Gbàtí ó sọ̀rọ̀ yẹn, ó wá ní kò dáa. Wọ́n á sọ fún pé lóòótọ́ kò dáa. Mo ní ṣùgbọ́n mínísítà, ǹjẹ́ mínísítà ń gbélé? Torí láti ìgbà tá a ti dé mi ò tí ì fojú kan bàbá náà. Ó ní mínísítà kì í gbélé lóòótọ́ pé ìgbà míì láàrin ọ̀sẹ̀ kan wọ́n lè wálé bí ẹ̀ẹ̀mejì. Ìgbà míì wọ́n lè wà nílé kọ́kàn pé wọ́n láàrin òru kọ́kàn gbé báàgì kan dẹ̀ lọ. Mo á sọ fún pé lóòótọ́ ó máa ń rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ǹjẹ́ mínísítà mọ ìyàwó tó fẹ́ sílé kó tó fẹ́? Aṣáfi ọ̀rọ̀ yẹn ti síbẹ̀. Ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ káàkiri ni ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. A ti rí ìyàwó ilé tó jẹ́ pé ọmọ ọ̀dọ̀ ọkùnrin tó ń gbà òun ló ń bá sùn. Nítorí pé ẹni tó jẹ́ ọkọ ìyàwó assignment ń bí, iṣẹ́ ń bẹ̀ yẹn, meeting lọ́hùn, tó bá tún délé a tún gbé kọ̀ǹpútà, a tún busy. Mo gbọ́dọ̀ prepare fún program kan wà lọ́la. I have to prepare, I have to do this. Kò ní time kankan, kò ní ìṣẹ́jú kan báyìí fún ìyàwó tó fẹ́ sílẹ̀. Ẹlòmíì dẹ̀ nìyí, ìgbà tó bá délé, ìgbà yẹn ló fẹ́ ka newspaper. Ní time tí madam ti wà lórí bẹ́ẹ̀dì tí yẹn ń yí kiri tó oorun ò wá, tó dẹ̀ jẹ́ pé in tó lè fi ṣoògùn oorun fún madam ó wà lára ẹ̀ tí ò ṣe. Tó bá wá dijọ́ kejì á wá máa béèrè mọ́mì ò dẹ̀ ṣe oúnjẹ fún mi. Á ní díà má bínú, káfí wà ní kitchen,
kíndú kan wà ní kitchen ṣebí kò kàn gbómi kaná ni ṣebí kò kàn ṣe kínní ni ṣebí kò kàn gbé ọbẹ̀ kaná ni a kò lè nà kàn gbómi omi kaná kó bu ráìsì ó ń sọ fún pé kó lọ ṣe oúnjẹ fúnra ẹ̀ nìyẹn pẹ̀lú style yóò ṣáà rí pé mo busy ṣùgbọ́n tó bá ṣe nǹkan tó yẹ kó ṣe kò ní tí ì jí lórí bed madam á ṣe kọ́fì wá fún lórí bed á gbé rice wá bá lórí bed wípé mi ò fẹ́ kó ṣe wàhálà ni mo fẹ́ kó jẹun gbádùn ara ẹ̀ kí ló fẹ́ even kọ́bẹ̀ má sí nílé kò ní mọ bí madam á ṣe sáré jáde tó máa ṣọbẹ̀ fún kó tó jí nítorí pé ó ti tẹ́ madam lọ́rùn ọ̀rọ̀ tó ti wà nù madam láti bí 5 years tí kò sọ madam má sọ fún for the fact pé ó tẹ́ madam lọ́rùn ìyẹn ìkíní ìkejì ó ní pé obìnrin míì wà tó jẹ́ pé ọkọ ẹ̀ lóòótọ́ ẹṣin ni tó ń ṣe ń bí ó ń ṣe lọ́hùn ó ń ṣe káàkiri ó ń ṣe ṣùgbọ́n nílé á ṣe ìyàwó ẹ̀ súkẹ́súkẹ́ á fi sẹ́gbẹ̀ẹ́ kan á kọ̀yìn sí nítorí pé kò fẹ́ kọ́ ìyàwó ẹ̀ níṣekúṣe kí ló mẹ́lẹ̀ yìí wá a ṣe ṣèwérí a ṣe nìka ẹ̀ kan ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn ẹni tó pè wá síbi nìka ẹ̀ ó jẹ́ ọmọbìnrin tá a jíjọjọ lọ léwé rí àmọ́ ọmọbìnrin yìí dáadáa pé ìlú mọ̀ àmọ́ bó ṣe pàdé arákùnrin àṣẹ nìka ẹ̀ pàtó ṣe nìka ẹ̀ ṣùgbọ́n lọ́jọ́ nígbà tó di alẹ́ níbi patí lẹ́yìn nìka ẹ̀ tí gbogbo wa ṣàdúrà tá a ṣe everything gbogbo ẹ̀ ti wá òkè lẹ́yìn patí àwọn ọ̀rẹ́ arákùnrin agbọ́tọ̀ ń sọ fún pé ọmọ nísìnyí ó máa kí da ẹbọnú àkọ́ni o nísìnyí ṣé o mọ̀ pé o ti hook báyìí yẹn ó túmọ̀ sí pé ọmọkùnrin náà mi ò ní sọ pé kówèrè ẹnìkan tó jẹ́ pé òun náà ó na ọ̀pá ẹ̀ káàkiri ni. ìgbà tó dẹ̀ yá tó máa tó nǹkan bí oṣù 6 ìjà bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ nínú ilé. ìgbà tíjà ṣẹlẹ̀ ẹni tó jẹ́ ọ̀rẹ́ mi tó súnmọ́ wọn púpọ̀ jù mí lọ ìyẹn pè mí pé kí n jọ kí wọ́n bá arábìnrin yìí sọ̀rọ̀ pé òun àtọkọ ẹ̀ ìjà náà máa ń jà always ìjà náà máa ń jà wá pé mo ní ó fún mi ní aago ẹ̀ ó pè ó fún mi mo pè mo bá sọ̀rọ̀ mo ní ṣọ́kọ ẹ̀ wà mẹ́ ó ní kò ti dé mo ní kó fún mi láago ọkọ ẹ̀ mo pè ọkọ ẹ̀ àti mo bá ọkọ sọ̀rọ̀ ọkọ sọ fún mi pé ó ti yọwọ́ ó ti ń ṣèṣekúṣe ó ń ṣèṣekúṣe ni òun ò dẹ̀ fẹ́ mọ́ òun fẹ́ kó kúrò nílé òun fẹ́ kó ṣe kínní láti máa pe ìyàwó padà ìyàwó náà sọ fún mi pé ọkọ náà ń ṣèṣekúṣe káàkiri ni èyí ló fà á pé ó di pé ọ̀rọ̀ alágbèrè wọ̀ mo wá wò pé nísìnyìí kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé ọkọ ń jáde lọ ṣe ń tà ìyàwó náà ń jáde lọ ṣe ń tà now in tí ọkọ ń lọ ṣe níta bó ṣe ń ṣe níwájú tó ń ṣe lẹ́yìn tó ń ṣe oríṣiríṣi 69 96 gbogbo ẹ̀ tó ń ṣe fún àwọn aráàta níyàwó náà fẹ́ ń lé nítorí pé ìyàwó dàgbà sínú ẹ̀ ní tó máa ń ṣe ni kó tó di pé ó ṣègbéyàwó. Kí ni àgbèrè, kí ni ẹ̀ṣẹ̀, ìbéèrè mi, kí ni ẹ̀ṣẹ̀ nínú pé ìyàwó tẹ́ ti fẹ́ tí a sọ pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ abára yín gbé
dàgbà títí láéláé tẹ́ fẹ́ fi kú, kí ni ẹ̀ṣẹ̀ nínú pé ẹ bára yín sùn bó ṣe wù yín? Kò sí ẹ̀ṣẹ̀ kankan bẹ́ẹ̀. Torí tí ó bá jẹ́ ẹ̀ṣẹ̀, Ọlọ́run kò ní dá kan kó jẹ́ gbọrọ, kó dá kan kó jẹ́ rògbòdò, kó ní kí gbọrọ máa wọnú rògbòdò. Ọlọ́run tó dá, nígbà tá a ti sọ pé gbogbo ohun tí Ọlọ́run dá dáradára ni, ó mọ ìdí pàtàkì tó fi dá. Ìdí èyí lèmi fi sọ pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń ṣe àṣìṣe lọ́pọ̀lọpọ̀ ní nǹkan tó yẹ kán ṣe nínú ilé, wọ́n lọ ń ṣe níta. Ní tí wọ́n ń ṣe níta lára nínú ilé fẹ́, wọn ò ní ṣe fún nínú ilé, nítorí pé wọn ò fẹ́ kí ọkọ wọn tàbí ìyàwó wọn kó ṣe ìṣekúṣe. Àwọn ò fẹ́ kọ́ nìyẹn lójú tiwọn. Ṣùgbọ́n tó o bá ṣe, tí ará àta bá fi bẹ́ẹ̀ ṣe, Ọlọ́run má jẹ́ orúgbó yín o. Ìyàwó ò ní gbọ́rọ̀ sí ẹ lẹ́nu mọ́, ọkọ ò ní gbọ́rọ̀ sí ìyàwó lẹ́nu mọ́. Bó ṣe wà nílìkì, onúbẹ nígbà ń jà. Bó ṣe wà lọ́dọ̀ ọkùnrin ló wà lọ́dọ̀ obìnrin. Obìnrin mi, ara ń kan mi, ara ń ro mi, darling, mi ò tiẹ̀ gbádùn, kinní kan. Ara ọkọ ló dẹ̀ ń lè. Ṣàlàyé fún pé o gbádùn, lóòótọ́ ara ń ro ẹ́, but òun ló máa mọ̀ bó ṣe máa ṣe tí ò ní jẹ́ kí ó hard much mọ́ ara tó ń ro ẹ́, kó fi satisfy. Ṣùgbọ́n tó bá kọ̀ tó ṣe, tó bá fi lè bọ́ síta, kò tí ẹ need kó bọ́ síta. Tó bá mú fóònù ẹ̀, tó bá bẹ̀rẹ̀ sí ní search, èyí tó bá pè báyìí, tí current bá kanra wọn, a sọ fún ẹ pé mo sorry, mo gbàgbé, wọ́n rán mi níṣẹ́ kan láti ibi iṣẹ́, mo ò tí lọ deliver ẹ̀. Ó lọ deliver o. Wàá pé aago ẹ̀ tì, kò ní gbé, network kò ní sí o. Wàá wà worried. A kàn text ẹni, I'm busy, I will call you back, don't worry, I'll get back to you. Wàá gbà fọlọ́run. Tí ó bá fi lè ṣe tó dùn mọ́, ó ti mọ̀ pé ẹsẹ̀ kan nínú ilé, ẹsẹ̀ kan níta ni. Àtìgbà yẹn ò ní gbádùn ọkọ ẹ̀ mọ́ nínú ilé o. A di pé tọkọ ẹ̀ tí fóònù bá dún, ọkọ á sá lọ toilet, á lọ receive call, tàbí kó lù pa. Tó bá fẹ́ le jù, sim card á di méjì, ìkan fún wọ, ìkan fara àta. Àwa ọkùnrin náà nígbà míì aburú, nítorí pé tí ìyàwó ẹ̀ bá sọ fẹ́ pé darling, ó mọ nǹkan bó ṣe máa ń ṣe mí yẹn, mo like ẹ̀ tó, kí ló tó jẹ́ ká try báyìí, kí ló tó jẹ́ ká ṣe báyìí, ló jẹ́ pé ọ̀nà tó jẹ́ pé òun ló fẹ́ràn jù wọ́n fi máa bá wọn sùn. Tó bá fi lè sọ jáde, ó kẹran lọ́wọ́ ẹ̀ o. Gẹ́gẹ́ bí ọkùnrin, ibo ló ti kọ́ yẹn? Ó ti daṣẹ́wó. Nígbà ìyàwó mi, ó ti bẹ́ síta, ó ti kọ́kọ́ kúkọ̀, ó ti ṣèṣekúṣe. Ìyẹn lọ́dọ̀ àwa dúdú, ó pọ̀ jù lọ́dọ̀ àwa dúdú. A ní understanding. Tí o bá lè ṣe fún ìyàwó ẹ̀, ọkùnrin kankan ò ní jẹ́ nǹkan kan lójú ẹ̀ mọ́, nítorí pé o ti mọ ìyàwó ẹ̀, ìyàwó ẹ̀ mọ̀ ẹ̀. Ẹ rí pé nígbà míì wà tí ẹ pé tí ọkùnrin àti obìnrin bá jà, ẹ ń gbọ́jà wọn ni o, gbùrùgbùrùgbùrùgbùrù. Wọ́n á sọ pé kíní, tí ẹ bá ti ráyè mú wọnú yàrá, tó bá ti rọra ṣe nǹkan tó yẹ kó ṣe fún báyìí, ìyẹn mọ bí tóun máa fọwọ́ kàn lára ẹ̀, ó mọ kí ló máa ṣe lára ẹ̀, ẹ̀ tún gbọ́jà yẹn mọ́. Tẹ́ bá bẹ obìnrin yẹn lè rí pé àwọn ní ọkọ ẹgbà ẹ létí, á nínú ṣe báwọn ṣeré pa ni. Ó gba létí lóòótọ́, tó ń fi rọ́ọ̀bù rà, tó ń fi mẹntilétọ̀ ń sè. Tó bá máa lọ sí hospital nítorí ẹ̀ ní mú ìgbà tó lọ sí hospital, torí kẹ́ bá mọ̀ pọ́n gba létí lóòótọ́. Ṣùgbọ́n ọkọ ẹ̀ ó ti fún ní kínkì nǹkan tó fẹ́, nǹkan tó bá lára mu, ó ti fún,
ó dẹ̀ like ìyẹn. Ọkùnrin kan wà, ó ṣe ìgbéyàwó ní church tó gbajúmọ̀ ni. Ó ṣe ìgbéyàwó, ẹni tó fẹ́ ní ilé ìjọsìn wọn ó jẹ́ kan nínú àwọn alákòóso ìjọ. Ó lẹ́ni tó fẹ́, ẹni yẹn ti bímọ kan tẹ́lẹ̀ kó tó di pò fẹ́. Ọmọkùnrin yìí dáa, ó dára bí mi lè sọ pé bí egbin, ṣùgbọ́n ó dáa lọ́kùnrin, ó wálẹ̀ bẹ́ẹ̀, ó dùn rí. Nígbà tó ń fẹ́ra wọn, òfin ilé ìjọsìn wọn ni pé kán tó fẹ́ra wọn, wọn ò gbọ́dọ̀ bára wọn ní àṣepọ̀, wọn ò gbọ́dọ̀ bára wọn sùn. Òfin ilé ìjọsìn wọn ni. Lóòótọ́ ó dáa, ṣùgbọ́n èmi ní tèmi èmi ò fara mọ́. Nítorí tó o bá fẹ́ ra gàrí, tó bá fẹ́ jẹ gàrí tó bá kan, wà kọ́kọ́ tọ̀ wò kó tó máa sọ pé wọn kóńgò méjì kan, wọn kóńgò mẹ́ta. Tó o bá gbé délé tí gàrí ò bá kan, kódà àwọn ọmọ ẹ wá dàlú ẹ lójú. Ṣùgbọ́n tó bá ti rọra wọn sẹ́nu wò, gàrí ìdáná mọ́. Tó bá fẹ́ ra kóńgò méjì, wà ra mẹ́ta, wà ra mẹ́rin. Ó tiẹ̀ lè sọ pé kán pa àpò gàrí kan wá fún ẹ. Bí gàrí yóò gbọ́dọ̀ àmọ́ ọjọ́ tá a tún máa rírú ẹ̀ lọ́jà. Ṣùgbọ́n nǹkan tó tọ́wò, o mọ báwo ló ṣe máa rí. Tó bá gbé délé tí kìíní ò bá rí bẹ́ẹ̀ mọ́. Wọ́n ṣègbéyàwó, ọ̀bọ wa àjẹun, everybody wà okay. Gbọ̀ngbà tí ó di bí ẹ̀yìn bí o ní alẹ́ ọdún kan, ọkọ ìyàwó ló sọ fún mi pé mo ní báwo ni ìyàwó ẹ̀ ń kọ́. Olówà ó ní torí kò ń ṣe elédè wa. Olówà ó ní things are not the way it's supposed to be. Things started changing. Mo ní kí ni ìtumọ̀ ẹ̀? Ó dá àwọn nǹkan tí ń yàtọ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀. Bó ṣe kí nǹkan rí kọ́ ló ń rí. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ṣé àwò kí ni nǹkan ṣẹlẹ̀? Kí ni nǹkan tó ṣe? Ṣé ó ti ń bú ẹni? Ṣé ó ti ń bá ẹja ni? Torí ọ̀rọ̀ yìí ìlú òyìnbó lóòótọ́ obìnrin wọ́n máa ń lẹ́yìn òrùka báyìí obìnrin máa ń yàtọ̀, wọ́n máa ń hùwà oríṣiríṣi. Ó bá ní ó ní ó sọ pé kóun lọ wá ilé, pé tóun bá rí ilé pé òun máa bá òun san dájí owó ilé, so kóun máa san yòókù. Wípé torí pé mo ní kí ló fà á, ó ló sọ pé o mọ̀ pé bí ìgbéyàwó ṣe máa ń rí nìyẹn, pé tóun bá mọ̀ pé bí ìgbéyàwó ṣe máa ń rí òun ò ní kọrùn bọ̀. Mo ní ṣé ó máa ń bàjà ni ó máa ń lù ní onínà. Mo lè mọ̀ pé ọmọkùnrin kò kí ń jà, kò lágbà. Tẹ́ bá ń pariwo jù ó máa kúrò lẹ́gbẹ̀ẹ́ yín, ẹni tí mo mọ̀ ni. Nígbà tó sọ ọ̀rọ̀ yìí, mo wá dákẹ́, mo wá bi léèrè àwọn nǹkan kan. Wá sọ fún mi, lóòótọ́ iṣẹ́ òru ló ń ṣe, ó máa lọ ṣiṣẹ́ lóru, ó máa dé láàárọ̀. Ìgbà tí mo wá bi léèrè ọ̀rọ̀ yìí ló wá sọ fún mi pé nǹkan kan tí kọ́kọ́ máa ń ṣẹlẹ̀. Mo ní kí ni nǹkan tó máa ń ṣẹlẹ̀? Ó ní àwọn àwo oúnjẹ kan táwọn reserve fún àwọn àlejò. Nítorí táwọn bá gba àlejò làwọn máa ń kó jáde tó máa fi fún àwọn àlejò lóúnjẹ. Ó ní ṣùgbọ́n òun rí pé tóun bá ti ibi iṣẹ́ dé láàárọ̀, àwọn àwo yẹn òun máa ń bá nínú tí wọ́n á ti fi jẹun, tí wọ́n á kàn kó síbi tí àwọn máa ń kó àwo tó bá dọ̀tí sí. So òun ló máa fọ̀ ní àárọ̀ torí pé ìyàwó ẹ̀ máa lọ ibi iṣẹ́ ní aago 7, ó dẹ̀ máa jí ní aago 6 àárọ̀ láti fi múra ṣe gbogbo ẹ̀. Ní so òun ló máa ń fọ àwo yẹn. Ó ní kíní ẹ̀, ó ní òun ò mọ báwo ló ṣe jẹ́. Ó náà máa ti fa àwo yẹn jẹun. Ó ló wá dọjọ́ kan, ọmọ tí arábìnrin ti bí, ọmọ kan tó ti bí obìnrin tó mú sọ́dọ̀. Ó lọ́mọ yẹn ló wá sọ fún òun pé uncle, ṣé ò ní sọ fún mọ́mì, mo fẹ́ sọ̀rọ̀ kan fún ẹ. Ó ló wá ní pé kó sọ pé òun ò ní sọ fún mọ́mì.
Olúwa sọ fún un wípé tó bá ti lọ bí iṣẹ́ tán lálẹ́, tó bá ti dé bí aago 10 àbọ̀ sáago 11, ọkùnrin kan máa ń wá sí ilé àwọn tó máa wo tẹlifíṣàn tó máa jẹun, ṣùgbọ́n òun á ti lọ wá ní kóun lọ sùn, òun ò kì í mọ̀gbà tó máa ń kúrò. So ìyẹn wá bi léèrè pé ṣé àwọn àwo yìí ṣé òun ló máa fi jẹun? Ó ní àwọn àwo yẹn ni mọ́mì máa ń kó wá tó máa fi jẹun papọ̀, wọ́n jọ máa ń jẹun ni. Ok, ó ní àti pé ìgbà tí mọ́mì tí wọ́n sọ pé àwọn fẹ́ travel lọ fún holiday, pé hotel Ibis tí kò jìnnà sí ọ̀dọ̀ wọn, ibẹ̀ ni màmá òun wà pẹ̀lú ọmọkùnrin yẹn. Pé ọ̀rẹ́ òun tó rí wọn, òun ló sọ fún òun wípé màmá òun holiday ọ̀sẹ̀ kan tó lóhùn lọ, pé inú hòtẹ́ẹ̀lì yẹn ló wà pẹ̀lú arákùnrin yẹn. Ìgbà tọ́mọkùnrin yìí sọ̀rọ̀ yìí fún mi, mo á bi léèrè, mo ní ṣé o mọ ọmọkùnrin náà? Ó lóun rí ọmọkùnrin, ó ní ó fi ọmọkùnrin yẹn hàn lẹ́ẹ̀kan. Mo nírú ọmọkùnrin wo ni? Ó ní àwọn street boys kan ni, àwọn tó máa ń mu gbó yẹn ni, àwọn ọmọ tó jẹ́ pé wọn ò níṣẹ́, wọn kàn máa ń mu gbó káàkiri yẹn ni. Ó ní òun kí n wo òun sírú ọmọ yẹn, ó ní ṣó normal. Mo á sọ fún un, mo ní lóòótọ́ kò normal, mo ní ṣùgbọ́n gbà mí ó tún normal. Ó ní why tí mo sọ pé ó normal? Mo ní assignment tó yẹ kó ṣe ńlé, ó lọ́mọkùnrin yẹn ń ṣe. Ìlọ́mọkùnrin yẹn fi àwo tó dáa jẹun. Oúnjẹ tó yẹ kí àwo ẹ̀ gbé fún ẹ̀ jẹ, á gbé pamọ́ de ọmọkùnrin yẹn kó jẹ. Mo ní ṣùgbọ́n ìgbà tó ṣe dé ibì kan tí ó ti wọ̀ ọ́ lára, ó ti gbé ìfẹ́ tó wà lọ́dọ̀ tiẹ̀, ó ti gbé fọ́mọkùnrin street boys tí òun wò tí ẹ̀ rí, ìyàwó ẹ̀ ò rí rárá pé ọmọkùnrin yẹn ò lè fẹ́ òun, kò tí ì rí, tó bá kò sẹ́ni tó lè sọ fún un tó máa gbà pé kò lè fẹ́ òun. Ìwọ ló nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀, for now ìyàwó ẹ̀ ò nífẹ̀ẹ́ mọ́, ó ti transfer ìfẹ́ ẹ̀, ó ti transfer ẹ̀ sọmọ street boys. Nítorí pé láti irun orí ẹ̀ dé ìkànnà ẹsẹ̀ street boys ló mọ̀, ìwọ ò mọ̀. Ìdí pàtàkì tó fi sọ fún ẹ pé o ò mọ̀ pé bí ìgbéyàwó ṣe rí nìyẹn, tó ń bá mọ̀ kò ní ṣe. Nítorí pé òun wo gìrìpá ẹ̀, ó dẹ̀ wo bó ṣe wà, bó ṣe fine sí ní ọmọkùnrin, ló jẹ́ kó kọrùn bó gbéyàwó. But nídẹ̀yìn ìgbéyàwó, ní tó yẹ kó ṣe, o rí pé o ò lè ṣe, o ò dẹ̀ ṣe. Gbà tó dẹ̀ dán street boys wò, torí pé òun bà bẹ́ẹ̀, èyí tó fi jẹ́ pé a máa gbé pamọ́ jẹ, ó kúkú fẹ́ máa jẹ ní kòrókòró, ló ṣe ni pé arákùnrin àfààyè lẹ̀. Kò burú, ó ṣèyàn, woman of God ni. Tó bá jẹ́ obìnrin míì ni, kò ní propose pé ó máa bẹ̀ sanwó lé. Mo ló ṣèyàn, èèyàn Ọlọ́run, torí ẹ̀ ló ṣe ní ó máa bá san ìdajì owó, wípé kẹ́ wá bẹ́ ṣe máa ṣe divorce. Ìdí nìyẹn tèmi sọ fún pé kò dífá fún pé èèyàn kan ó jẹ́ member church, sister in the Lord, kò dẹ̀ jẹ́ dífá fún pé ẹnìyẹn jẹ́ brother in Islam or sister in Islam. Nǹkan tá à ń sọ yìí ó ṣe pàtàkì, because iná mú lédùn. Tẹ́lẹ̀ tó máa ń sáré lẹ́yìn àfà, aláàjì àfà wa, kí lẹ fẹ́ jẹ, kí lẹ fẹ́, kíní kan, àfà ń ṣe nǹkan tó yẹ kó ṣe fún un, normal bó ṣe yẹ kó rí. Tí mommy the Lord ní church tó bá ń sáré, pastor bá ní kó ṣe kíní, tó ti sáré ṣe, wọ́n sọ pé kíní, tí pastor propose, ó ti propose ẹ̀, ó ti wà yíká church, ó ti ṣe kíní, ó mọ church ju pastor gan lọ. Kò ń ṣe nítorí pé title pastor nìkan kò ní mọ́mì fi ṣe. Tí pastor bá ṣe tó yẹ kó ṣe nílé, assignment pastor, ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn pastor míì àtàwọn àfáà tó ti jẹ́ hypocrite nìyẹn. Tẹ́ bá ń ṣègbéyàwó, tẹ́lẹ̀ ń cancel wọn fún counseling,
lórí marriage ǹjẹ́ ń sọ̀rọ̀ débi nǹkan yìí tẹ́yìn ṣe lẹ́yìn ilẹ̀kùn yín tẹ́yìn ṣe lórí bẹ́ẹ̀dì yín ǹjẹ́ ń sọ fáwọn oníyàwó ìgbéyàwó kọ̀ràn bẹ́ẹ̀ tó bá ti ń parí ìgbéyàwó ẹ máa gbé àwẹ̀ àti àdúrà ẹ máa gbélé wọn lọ́rùn àwẹ̀ 40 days ṣé àwọn ni wọ́n fẹ́ gba ẹ̀ṣẹ̀ ilé ayé àwọn náà fẹ́ gbọ́n nù ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ká tó dáyé lógún ti wà gbogbo prophet lógún lé títí a tún wà láyé ogun continue tá a bá tún sí láyé mọ́ ogun máa wà náà ni but tá a bá fẹ́ kí a kàn jagun kan ṣẹ́gun tó máa jẹ́ couple máa jagun papọ̀ ni. ó mú mi rántí bàbá wa nú Ọlọ́run kan kò sí láyé mọ́lẹ̀ ni mo lọ visit wọn nígbà tí mo lọ visit wọn mo ṣiṣẹ́ fún wọn ni wọn kọ́ṣẹ́ náà lọ fún wọn àti mo lọ visit wọn ìyàwó ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ń wá ó ń lọ ó ń wá ó ń lọ ó ń wá ó ń lọ á ṣá máa pè é nígbà tó yá ó sọ fún mi ó ní àbúrò jẹ́ kí n dá ìyá yìí lóhùn tí mi bá dá ìyá yìí lóhùn à ní gbádùn nǹkan tí à ń ṣe mo ní òkìsà ló bá wọlé lọ àtọ́ ń wọlé lọ lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ariwo yùmùyùmù létí kódà ó dàbí náà láàmú tẹ́bí mú láti yín tẹlifíṣàn sókè díẹ̀ nígbà tán dẹ̀ ṣe tán parí bàbá ní mo ń bọ̀ mo fẹ́ wọlé wẹ̀ fẹ́ bomi sára àti bàbá bomi sára tán bàbá wà ló jókòó bàbá ń jókòó báyìí in fact kí bàbá tó jókòó kó tó jáde léwẹ̀ ẹni tí ó jẹ́ pé ìgbà tí mo wọlé imú ló fi dá mi lóhùn bó ṣe ń fi fanta lọ̀ mí ló ń fi malt lọ̀ mí ló ń fi coca-cola lọ̀ mí ó lọ kó gbogbo ẹ̀ sínú tray ó gbé wá fún mi pé kí n choose tó bá wù mí kí n máa mu ó ní ìgbé bàbá wa nínú Ọlọ́run ó ṣe dáadáa bó ṣe yẹ kó ṣe ni àti sọ̀rọ̀ dídàjì ráìsì ti yé náà ó ti wẹ ẹran sórí ẹ̀ fún wa in fact a lè jẹ tán tí mo fi kúrò ńbẹ̀ mo wá wò ó gbà tí mò ń lọ pé kí ló lè fà á tó jẹ́ pé time yẹn lọ́wọ́ ọ̀sán mo á rí i pé tó dẹ̀ gbásìkò yẹn ni àwọn ọmọ gangan lọ léèwé àsìkò yẹn wọ́n ti program àsìkò yẹn wọ́n ti yà sí ọ̀tọ̀ fún àsìkò títí wọ́n yẹ kàn ṣe èmi tí mo dé ọlọ́màjà àsìrìn ìrìn tí mo rìn ìrìn kò sọ bẹ́ẹ̀ ńlẹ̀ ní òjò fi nǹkan kan lọ mí pé tó bá yà wá get out wọ́n gbà tó rí pé mi get out ìgbà yẹn ló ti pé ló fi wá pé bàbá ló ń disturb wa nígbà tí bàbá dẹ̀ ṣe nǹkan tó yẹ kó ṣe mọ̀ pé yes tí imagine pé bàbá ò ṣe nǹkan tó yẹ kó ṣe lásìkò yẹn ṣùgbọ́n kó lè di wàhálà láti bẹ̀ lọ a lè calculate a lè ṣírò nǹkan tí ibi tí length kìíní yẹn fi lè lọ kó má máa sọ pé ìyàwó òjíṣẹ́ Ọlọ́run ó tún ṣeṣekúṣe àti mo wá súnmọ́ bàbá yìí mo wá rí i pé bàbá yìí òun ló jẹ́ kí n mọ̀ pa ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbo tó dáa fún ọ̀pá ẹ̀yìn ètò mára le bàbá wa nínú Ọlọ́run ni irú àwọn bàbá bẹ́ẹ̀ ò sí mọ́ torí wọ́n á sọ fún ẹ pé báyìí tó o bá lè ṣe báyìí tí o bá sí báyìí ilé ò lè dùn tí ìyàwó rẹ tínú ẹ ò bá dùn o mọ̀ pé a ṣe gbogbo ọ̀nà kò ní múnú tiẹ̀ náà dùn bọ̀ tínú tiẹ̀ bá ti dùn inú ẹ̀ á dùn. Ibi iṣẹ́ kò jẹ́ kí n ní time fún ìyàwó mi tí ibi iṣẹ́ bá dùn tílé ò bá dùn tó bá yá ibi iṣẹ́ ò ní dùn o méjèèjì là ń yọ fúnra wọn tí ibi iṣẹ́ bá dára kí ilé dùn tí ilé bá dùn kí ibi iṣẹ́ dára ó ń fà o
obìnrin míì ọkọ wọn á sọ pé ọ̀rọ̀ obìnrin yóò kò yé mi mọ́, ó yẹ kó ti wọlé láago 5 tí ò bá dáago 8 mi ò ní rí. Á lóun ṣe less supplémentaire, á lóun ṣe extra hours, á lóun ṣe, ṣùgbọ́n tó máa sanwó fún kò kí hàn nínú owó ẹ̀ wọ́n sanwó extra hours. Ìyàwó ẹ̀ extra hours tó ń ṣe kò ń ṣe bí iṣẹ́ ló ti ń ṣe, ọ̀dọ̀ ọkùnrin ló ti lọ ń ṣe extra hours ẹ̀. O dẹ̀ lè ever rí bá sọ̀rọ̀ lẹ́yìn ní ẹ̀yìn normal hours. In fact òun gan ló ti máa kọ́kọ́ pè ẹ́ pé mo ní kí n béèrè àlàáfíà kí n kí ẹni, mo fẹ́ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ kejì, tí n bá ti wọ bẹ̀ ibẹ̀ ò kí n sí network, o lè má rí mi get ló jẹ́ kí n pè ẹ́, so má wulẹ̀ worry, tí n bá ti ṣe tán èmi á pè ẹ́. Ó ti fi kọ́kọ́rọ́ sí ẹ, ó ti padlock ẹ nìyẹn, o ní lè pè torí kó má disturb ẹ. Tó bá wá ń lọ bẹ́yẹn, tó bá fi lè gbádùn mọ́ iná mọ́ ẹ o, iná mọ́ ẹ o. Torí bẹ́ẹ̀ iṣẹ́ tó bá yẹ kó ṣe ṣe, ní tó bá yẹ kó ṣe dáadáa ṣe dáadáa. Àwọn pásítọ̀ tẹ́ ẹ̀ rí yẹn tí wọ́n bá béèrè pé kẹ́ dá ìdá 10 tàbí àfà ó ní kẹ́ san sàká yọ sàká, ó ní kẹ́ fowó àdúrà lẹ́kẹ́ ṣe kinní kan. Ìdá 10 wọn ní kẹ́ dá, ó yẹ kẹ́ dá ìdá 20 ńgbà mí, ó yẹ kẹ́ dá ìdá 20 ńgbà mí torójú wọn ń rí. Pásítọ̀ tó ní kẹ́ ṣí ìwé Luke chapter so verse so tó kàdé dàjì látorí ẹ̀ tó ń pòfóló tó jump láti Luke tó lọ bọ́ sí Romans, ó ní torí o. Ẹ wo pásítọ̀ kan ṣoṣo tó kọjú sí congregation, àwọn tó jókòó wájú, àwọn obìnrin tó jókòó wájú, gbogbo wọn kọjú sí pásítọ̀. Iye ojú tó ń pàdé pẹ̀lú ojú pásítọ̀ kò kéré. Ẹlòmíì wọ́n mi ní ju ìbò wá sí church kò wọ́n kankan tẹ́lẹ̀ o, pásítọ̀ ni ó fojú kó, àfáà ni ó fojú kó. Ǹjẹ́ àfáà lè máa announce bí? Kò ní announce. Cameraman ń tójú wọn rí kò kéré. Tá a bá ní kí kámẹ́rà ròyìn nǹkan tójú ẹ̀ rí, as wíwíwíwí ilẹ̀ àkún. Nígbà tí kámẹ́rà bá dojúkọ ẹlòmíì, kámẹ́rà máa tún sọ fún pé àǹtí ẹ̀ẹ́dẹ̀ pákínní ìdé díẹ̀, á ní ká ìfilẹ̀ bẹ́ẹ̀, ẹ má wọ̀rì. Nínú ilé ìjọsìn náà ni o. Ẹni tó ṣe tí ò wọ nǹkan tẹ́lẹ̀ aṣọ tó ṣí wíńdò lẹ̀ táwọn wo gbogbo ilé iṣẹ́, ṣé ọ̀fẹ́ ló ṣe ni? Ó ní nǹkan tó mú tó fi wá ṣe. Pásítọ̀ mi, ìyàwó ilé olómamọ́rọ̀ wá bá ọkọ mi, ó ṣe báyìí, ó ti lè sùn jù, oorun ẹ ti pọ̀ jù, kíní kan kò kí ń gbélé, kò kí ń mọ̀. Ó fẹ́ kí pásítọ̀ bá wá solution sọ̀rọ̀ ọ̀hún, kì í ṣe pé kí pásítọ̀ tẹ̀lé lọlé kó lọ force ọkọ ẹ̀. Bàtí complain bá pọ̀ jù, tí pásítọ̀ bá di Jésù mú gidigidi, pásítọ̀ á ṣubú sínú inú kòtò, ọlọ́run má jà ṣubú sí kòtò ọ̀run. Bẹ́ẹ̀ náà ni àfáà, àwọn àfáà náà fi máa ń sọ pé àwọn àfáà àwọn burú, wọ́n bá ìyàwó níyàwó sùn, wọ́n ṣe báyìí fẹ́ mi. Ìyàwó oníyàwó ló gbére ẹ̀ wá. Tọ́kọ bá tọ́jú ìyàwó ẹ̀ dáadáa bó ṣe kó tọ́jú ẹ̀, tó bá ṣe ìyàwó bó ṣe kó ṣe, kò ní wo àfáà. Báfáà bá pè, táfáà bá sọ fún ẹ láàrin ìjọ ló ti máa sọ fún wọn, ló ti máa sọ àárín àsàlátù ló ti máa sọ fún gbogbo àwọn èèyàn pé àfáà yìí èèyàn burúkú ni, ẹ bá mi kìlọ̀ fún. Kí ló dé? Ṣé mo sọ pé mò ń wọkọ̀ ni?
ṣùgbọ́n gbà tọ́kọ ò bá ṣe àrọ́rọ̀ sọ. Ṣé ẹ rí ọ̀rọ̀ láàrin ọkùnrin àtobìnrin? Ẹnìkan ní ayé yìí ò lè dá, Ọlọ́run ọba lókè ló lè dá ẹjọ́ yẹn. Ọlọ́run nìkan ló lè dá ẹjọ́ yẹn. Pé bóyá obìnrin mi ó lọ ṣe báyìí yóò wọ̀nà, irọ́ ni o. Ọkùnrin mi ó lọ ṣe báyìí yóò wọ̀nà, irọ́ ni o. Lóòótọ́ a ti sọ pé tí wọ́n bá ti darapọ̀ títí ikú nìkan ló lè yà wọ́n. Nínú Bíbélì kò sí divorce. Lóòótọ́ ni kò sí divorce, ṣùgbọ́n ẹ má jẹ́ àfi èké ká má fi bọ̀. Tí ìyàwó pásítọ̀ tó máa ń ṣe mọ̀nàmọ́ná, pásítọ̀ á sọ fún wa pé Ọlọ́run sọ pé tí ó bá jẹ́ ìka kan ni ò jẹ́ kó lè sí Ọlọ́run déédéé ló kó èṣù bá ẹ̀, á ní kó ṣe kíni, kó gé dànù. So ìyàwó tó ti lọ gba èṣù òun gbọ́dọ̀ fi sílẹ̀. But pásítọ̀ tó bá fẹ́ ṣe dáadáa kò ní wo ìyẹn, á sọ fún ẹ kòrókòrò ni wípé kí ni ó lè fa wàhálà. Á dẹ̀ pé ọkọ á bi ẹ́ rè pé báwo ló ń ṣe pẹ̀lú ìyàwó ẹ̀. Tó bá lóun tọ́jú ẹ̀, òun ra oúnjẹ fún òun, ṣiṣẹ́ fún òun, ṣe báyìí fún òun, ṣe báyìí fún. Even níbi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ mi mo lọ ràn wọ́n lọ́wọ́ ńbẹ̀. Níbi tí ó jẹ́ pé òun ló ń gbowó. Jẹ́ pé in fact owó kí ni owó gbá owó àwo mi ò bá fọwọ́ kàn, mi ò bá pín inú ẹ̀. But tó yẹ kí pásítọ̀ gẹ́gẹ́ bí aṣíwájú olùtọ́nà kó lè wo àárín yẹn, kó bi léèrè ǹjẹ́ báwo ló ń ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ lórí bẹ́ẹ̀dì. Ó ṣe pàtàkì kí ìyàwó tó máa sọ fún mi pé ọkọ òun sùn jù, ó ń hanrun. Ìwọ tó ṣe ìyàwó ẹ̀ súkẹ́súkẹ́ tó kọ̀yìn sí, ẹ̀dá kan ń ṣe bẹ́ẹ̀. Ẹ̀dá kan ń ṣe bẹ́ẹ̀. Ẹ̀dá kan ń ṣe bẹ́ẹ̀. A lè sọ ó lè jẹ́ pé ó ti overdo níta o kó tó wálé o. Tó wá délé tó wá ní pé kí n fi pa madam lára, nǹkan fi pa kó kọ̀yìn sí madam. Nígbà tí wọ́n bá ń parí ni madam ṣe bẹ̀rẹ̀. Ara madam ti jí sílẹ̀. Madam wá mú tẹlifóònù, a máa search, ìwọ ti sùn. Tí madam bá lè kan àwọn ẹkún àtijọ́, tí yẹn báyìí dá lóhùn, ayé ẹ̀ lẹ́nu pé 4 o'clock madam yẹ kó lọ síbi iṣẹ́ ní 7 o'clock. 4 o'clock ni madam á ti múra láti wẹ̀. Á sọ fún ẹ pé Dani má bínú, wọ́n jẹ́ kí n lọ drop lẹ́tà kan kí n tó máa lọ síbi iṣẹ́. Ọ̀nà ọbẹ̀ yẹn ó dẹ̀ lọ, kíní kan kí ó dọ̀ tó wà, kí kíní kan tó wà. Madam á kọ́kọ́ lọ, á lọ wẹ ìwẹ̀ ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ ẹni tó bá fà lórí fóònù. Ìdí èyí wípé ó lágbára púpọ̀. Wọ́n ní àwọn bàbá wa, àwọn ìyá wa, wọ́n ní ìjà tó ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó tí kò ṣe é rò síta. Tó ń bá bi léèrè, á ní ẹ̀mí ṣàṣemọ́ ni. Tó ń bi léèrè, ní ṣàṣemọ́ ni. Kí ló wá fà? Kò kàn wù mí mọ́ ni. Kò kàn wù mí mọ́ ni. Kò ní nídìí, kò ní ẹjọ́ nínú. Nítorí pé wọn ò fẹ́ rò síta. Èmi ò rí gẹ́gẹ́ bí nǹkan tí ò yẹ ká rò síta. Tó bá ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tí yín, ẹ sọ fún àwọn òbí yín, ẹ sọ fún àwọn tó bá yẹ kẹ́ sọ fún. Kílé kó lè tò, kílé kó lè dára ni. Nítorí pé ẹni tí ẹ wà pẹ̀lú, tí ẹ ti mọ́ra, tí ó mọ̀ yín, ó lè jẹ́ pé nǹkan tó ń wù yín lọ́kàn láti ṣe, ó mọ̀ ń pa ẹ̀. Ṣùgbọ́n ó ń wo yín gẹ́gẹ́ bíi pé woman in the Lord, kíní kan ìyá alásàlátù or whatever. Lórí pé mi gbọ́dọ̀ fi lórí lọ́yàwó mi lé,
ìyàwó mi á ní mo yáwọ́, á ní mo ṣìrí kan mo ṣe pa. Meanwhile ìyàwó lé yẹn nǹkan tó fẹ́ nìyẹn. Ẹ jọjọ sọ láàrin ara yín, kò sí nǹkan tó burú ńbẹ̀. Kò sí nǹkan tó burú ńbẹ̀. Mo rántí pé a lọ síbi ẹnìkan ló ń ṣe ọjọ́ ìbí 50 years. Obìnrin kan wá, ó kó pálí 7. Wọ́n pe kí náà ní alomọ. Ó bá sọ fún MC pé kí ní òun fẹ́ distribute fáwọn èèyàn. MC yẹn bá ṣe bí àwàdà. MC yẹn bá sọ dowó. Wípé ẹ wo kí ní yo alomọ ni o. Ó dá púpọ̀ fún ọkùnrin. Ó máa ń jẹ́ kára ọkùnrin le. Tára ọkùnrin bá le, tó bá yẹ kó ṣe ẹ̀kan, á ṣe 2, á ṣe 3. In fact, mi á lọ títí 4. Nígbà tó dẹ̀ ná sókè, ẹnìkan kọ́kọ́ béèrè fún, àwọn èèyàn rẹ́rìn, ẹnìkejì béèrè fún, gbogbo àwọn tó béèrè fún, àrọ́kùnrin kankan tó béèrè fún, àwọn obìnrin wọn ra gbogbo ẹ̀. Gbogbo pálí méjèèje kò pé ìṣẹ́jú 15 tó fi tán. Nígbà tó wá di ilẹ̀ mọ́ tán fẹ́ wọn láńgbà, àwọn ọkùnrin yẹn ṣáà máa béèrè pé ẹni tó ń ta kinní yẹn dà, ìyẹn ló ti tán. Kò pé ìṣẹ́jú 15, àwọn obìnrin ló rà. Kẹ́lẹ́ bá mọ̀ pé bí kinní yẹn bó ṣe jẹ wọ́n lógún tó, bó ṣe wà tó ṣe pàtàkì tó, iná fi rà á lọlé, wọ́n rà á lọ fún ọkọ wọn. Tí o bá ní nǹkan ṣe ẹ́ ní ò jẹ́ kó lè báyàwó ẹ̀ sùn dáadáa, tó bá sọ fún ìyàwó ẹ̀ bó ti kù kí ìyàwó ẹ̀ kó lóun gbọ́ lọ́rùn gbọ́ tó bá ti ń kúrò níbi iṣẹ́, ibi àwọn sexology or whatever, àwọn ló máa kọ́kọ́ lọ rí. Àwọn tó mọ̀ pa oògùn yẹn ló máa kọ́kọ́ lọ bá, ó máa rà. Tí ò bá lè sọ fún ẹ pé oògùn yẹn tó bá ti ń ṣe oúnjẹ tán báyìí, ó ti máa ra fi sẹ́gbẹ̀ẹ́ àwo oúnjẹ. Tó bá jẹ́ pé tó máa fi omi lónìí, ara mú Gẹ̀ẹ́sì, kí ni kọ́ọ̀pù kékeré tó máa fi wọ̀n, ara fi sẹ́gbẹ̀ẹ́. Tó bá dẹ̀ máa wọ̀ ẹ́, á dẹ̀ máa ṣọ́ ẹ. Bẹ́ẹ̀ ló máa sọ fún ẹ pé dáàdì, kí ni yẹn kọ́ọ̀pù 2 lẹ máa mú. Wọ́n ní ẹ gbọ́dọ̀ mọ ẹyọ kan, wọ́n ní 2 lórí kò lè ṣiṣẹ́ dáadáa. Á dẹ̀ mọ́nítọ̀ àrípò lò. Kò gbórí owó lọ́wọ́ ẹ o, kò ní pé kó mú ẹ̀ wá. Ó rà fún ẹ nítorí àǹfààní ara ẹ̀ náà ni. Tóbìnrin bá rà fún ẹ, kó ti mọ̀ pé obìnrin yẹn nífẹ̀ẹ́ púpọ̀. Ìfẹ́ ni. Ìfẹ́ ló ní sí ẹ. But ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wa, aburú púpọ̀. Aburú. Ìyàwó mi ti like ọkọ jù. Ìyàwó mi ti ṣe kinní kan. Ìyàwó mi, kí ló fẹ́ kó like? Kí ló fẹ́ kó like? Ọ̀dọ̀ ta ló fẹ́ kó ti béèrè tí ò bá béèrè lọ́dọ̀ ẹ̀? Ṣé kó wá máa jẹ àrámù káàkiri? Nígbà tó ń ta àlálì níbì kan tí ó wá jẹ́ pé àlálì tó ń ta òun gangan wá ní nínú ilé, ò jẹ́ kó jẹ́. Òun ló ń fa tọkùnrin mi. Á lóun fẹ́ ẹlẹ́hà sílé. Á ní ìyàwó òun always Bible ni. Kò miss program church kan jẹrí. Ṣùgbọ́n báyàwó ẹ̀sùn jọ́ kan ó kárùn. Ó ń bèèrè lọ́wọ́ madam, ibo ni kinní ti wá? Báà ní ṣe máa ní kinní? Báà làrùn ṣe wá? Ara madam ni. Òun mọ̀ pé òun ò ṣe níta, òun bẹ́ẹ̀ ní kankan sùn níta, bò tó ń bá madam sùn, òun bá. Madam á sọ fún un pé mo dẹ̀ lògùn kan, bóyá ògùn yẹn, bóyá side effect ẹ̀ ní, bóyá ló fà á, bóyá orí tó fọ́ òun tí kinní kan níjẹta, bóyá ló jẹ́ kí kinní ẹ̀ develop wá bẹ́ẹ̀ yẹn, kinní kan agbáwájú agbẹ̀yìn, akọ́va ẹ̀, á ní jẹ́ ká lọ rí doctor. Á lọ rí doctor, wọ́n á treat ẹ̀ lóòótọ́. Ṣùgbọ́n ìyẹn ò stop madam, torí madam ti jáde. Ìdí nìyí tó jẹ́ pé ńgbà míì wà tí ẹ pé ọmọ aṣẹ́wó tẹ̀ ń wò níta
tẹ́ ń pè ní aṣẹ́wó ni tó bá gba ọkọ ẹ̀ má pariwo lé lórí nítorí pé ìgbà mi wà jẹ́ pé aṣẹ́wó ta ọmọ ọkùnrin ju ìyàwó lé lọ. Aṣẹ́wó ta kò ní dé takò lọ karùn torí percentage àwọn tá a pè ní ìyàwó ilé ìṣọwọ́ tán fi ń kó àrùn aṣẹ́wó ta ò kó àrùn bẹ́ẹ̀ o. Nítorí ìyàwó ilé a fẹ́ sọ pé òun neat níbi tó bá ti ń yàn àlè kiri àyàn àlè ń bí àyàn àlè ń bí àyàn àlè ń bí tó má sọ fún á lóun ò lè jẹ sweet kó tún jẹ paper sweet ó lóun gbọ́dọ̀ kọ́kọ́ bó paper dànù kó tó jẹ sweet kò ní jẹun lo condom fún ọkùnrin tó fẹ́ bá sùn ìyẹn náà máa wò gẹ́gẹ́ bíi pé àṣebí kò ń ṣaṣẹ́wó ìyàwó ilé ni tí ó dẹ̀ ní mọ̀ tó ní mọ̀ bí tó ti ń bọ̀. Ṣùgbọ́n aṣẹ́wó ẹni tó mọ̀ pé òun fẹ́ bá aṣẹ́wó sùn tó bá yẹ kó lẹ kọ́ndọ̀mù kan á dọ́gbù ẹ̀ á tírìpù ẹ̀ á sọ di 5 nítorí kó máa karùn torí tí ó fojú wo gẹ́gẹ́ bíi pé ìyàwó public ni. Aṣẹ́wó ta ó lè má karùn tó jẹ́ ìyàwó ilé olóńkó àrùn. Kíní wọ́pọ̀ púpọ̀ tí a gẹ̀dẹ̀ fẹ́ sọ síta ní tó ń ṣẹlẹ̀ ni. Jọ arákùnrin ìyàwó ilé ẹ̀ ó ṣe pàtàkì fún ẹ. Tí o bá ní ìlọsíwájú ìyàwó ilé ẹ ni o nítorí pé òun ni Ọlọ́run rán sí ẹ láti ṣe olùrànwọ́ fún ẹ kí o lè ga kí nǹkan kó lè tó kó lè lọ síwájú. Tí o bá sì wá rí ìdàkejì ìyàwó ilé ẹ ni o torí àti dìde àti ṣubú ó ń bẹ lọ́wọ́ wọn. Ẹ̀yin ọkùnrin ẹ jẹ́ ká ṣe nǹkan tó bá yẹ ká ṣe fún ìyàwó wa. Ọ̀rọ̀ bánisùn kì í ṣọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ kò ń sí ẹ̀ṣẹ̀ rárá lọ́dọ̀ Ọlọ́run. Àwa la kà sí ẹ̀ṣẹ̀ kò ń sí ẹ̀ṣẹ̀. Tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ni Ọlọ́run ò ní pa láṣẹ pé láti bẹ̀ ní kọ́mọ ti máa jáde wá. Kò ní pa láṣẹ pé ibẹ̀ ní kọ́mọ ti máa jáde. Kò dẹ̀ ní pa láṣẹ pé kí ìkan jẹ́ ọkùnrin sẹ́ kí ìkan dẹ̀ jẹ́ obìnrin. Ẹ má jẹ́ ká fọ̀rọ̀ ipa mọ́. À ń sọ̀rọ̀ yìí nítorí kó lè wúlò fún ẹnìkan ni kí ilé àwọn kan kó lè tò ní nítorí ó ń di wàhálà púpọ̀ jù. Ó ń di wàhálà. Ní ìgbà ayé àwọn bàbá wa lóòótọ́ àwọn kan lè sọ bẹ́ẹ̀. Ìgbà ayé àwọn bàbá wa kò sí íńtánẹ́ẹ̀tì o, kò sí Facebook, kò sí YouTube, kò sí Instagram, kò sí anything tó jẹ mọ́ multimedia or whatever. But lẹ́nìí ó ti wà káàkiri. Tíyàwó ẹ̀ tó bá kun àtíkè kékeré tó múra kan tó sáré gbé fóònù ẹ̀ tó lọ síbi fọ́tò tó yà pẹrẹpẹrẹ tó sàǹdẹ̀ sí Facebook kì í ṣe torí titi ẹ o kì í dẹ̀ ṣe torí ti obìnrin o majority torí àwọn ọkùnrin ta. Ọkùnrin tó dẹ̀ comment lórí ìyàwó ẹ̀ ò ní fi hàn ẹ́. Àwọn ọkùnrin kan dẹ̀ wá ń ta a ní wọn lọ́rẹ̀ẹ́ ibi tí mò ń sọ̀rọ̀ yìí a ní wọn lọ́rẹ̀ẹ́ wọn ò nílé ọ̀tún wọn ní mọ́tò wọn ní aṣọ tó dáa wọn múra tó dáa bó ṣe lè ṣe kó wọn ń yá ni. Àwọn náà máa kọ́kọ́ gọdẹ àwọn obìnrin lórí Facebook wọn máa kọ́kọ́ reply ìyàwó ẹ̀ má ti reply pé ọmọ ó dùn ọmọ orúwà ọmọ orí báyìí nǹkan kan yẹn wá sọ pé kìnnì kan àníyà tí ìyàwó ẹ̀ bá máa dáhùn má orí mo ti marry o àkànkàn ìyẹn á bi léèrè pé àṣọkọ ẹ̀ dẹ̀ mọ iye báyìí ṣó dẹ̀ mọ bó ṣe wà bó ṣe kìnnì kan kìnnì kan wà kìnnì kan àìrúwọ báyìí ó yẹ kó nọkùnrin tó máa tọ́jú ẹ̀ dáadáa ó yẹ kó ìyàwó ẹ̀ ló máa padà tọ́jú ọkùnrin yẹn o ṣùgbọ́n owó ẹ̀ ló máa fi tọ́jú ẹ̀ owó ẹ̀ ló máa fi tọ́jú ẹ̀
ló fi ń ṣẹlẹ̀ láàrin obìnrin tó bá mọ̀ pé alábẹ́ gbígbóná nìyẹn má lọ fẹ́ politician, má lọ fẹ́ minister, má lọ fẹ́ ẹnìkan tí ò ní ráàyè tiẹ̀ tó ń travel káàkiri. tó bá ti rí ọkùnrin tó fìtẹ̀ dímú, because àbúrò lọ́fẹ́ tó busy here and there, ó di dandan ẹni tí ò wọ́ ọ̀tẹ̀ wàá bá sùn. ìdí tó ń fà á nìyẹn tó yẹ pé ẹlòmíì á wà ní mọ́tò pẹ̀lú ìyàwó ẹ̀, á rí one just boy á ní wọ́n boy yẹn ìṣekúṣe boy yẹn pọ̀, gbogbo ọkùnrin gbogbo obìnrin ló bá sùn, kò sóbìnrin tí ò bá sùn. ìyàwó ẹ̀ ní àṣọ tí ẹ̀yà àṣẹ boy yẹn stupid báyẹn, àṣẹ wèrè ní boy yẹn, àṣẹ yẹn wá no báwo ló ṣe mọ irú àwọn boy yẹn má kí mọ́, má tẹ̀ kí from today on ó gbọ́dọ̀ tí ẹ̀ má jẹ́ kí wọ́n yẹn kí ẹ mọ́ rárá. tó bá fẹ́ kí ẹ kó bójú sẹ́gbẹ̀ẹ́ kan, my brother, within 2 weeks ò ní mọ bí ìyàwó ẹ̀ ṣe bó ṣe ní fóònù boy yẹn, ó máa wá fóònù boy yẹn kan, ò ní mọ bí fóònù ẹ̀ bó ṣe dọ́wọ́ ìyàwó ẹ̀, torí tí ọkọ ẹ̀ sọ fún yẹn òun náà fẹ́ kó ṣe bẹ́ẹ̀ fóun náà. torí ìdí èyí, ìwọ obìnrin lábẹ́ ìgbóná má lọ fẹ́ ẹni tí ò ní ráàyè tiẹ̀ o. bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri nìyẹn. nígbà tí mo wà ní ilé, àwọn group kan wà tí wọ́n dá iléeṣẹ́ táwọn dálẹ̀ ni pé iléeṣẹ́ pé kí wọ́n máa plug àwọn ìyàwó àwọn tí ò bá ráàyè pẹ̀lú àwọn ọkùnrin, káwọn obìnrin yẹn máa sanwó fún wọn. nígbà tí wọ́n dálẹ̀, àwàdà lápé wọ́n kúkú ń rówó gbà o, wọ́n ń sanwó fún wọn o, wọ́n dẹ̀ gba àwọn ọkùnrin lóòótọ́ tí wọ́n ń ṣiṣẹ́ yẹn, bó tilẹ̀ ṣe pé àkàṣiṣẹ́ tí ò dáa, iṣẹ́ tọ́lọ́run ò yọ́nú sí, ṣùgbọ́n ó ṣòro láti sọ ni wọ́n múnú ẹnìkan dùn níbì kan. àti ó bá níyàwó sílẹ̀, tíyàwó ń jarun pátí tí ilẹ̀ fi mọ́, tí kò rọrùn sùn, báwo ló ṣe fẹ́ ṣe tó bá débi iṣẹ́? nítorí pé ó fẹ́ ọkùnrin lẹ́gbẹ̀ẹ́. ọkùnrin mi dẹ̀ ni oníyàwó sínú ilé, ìwọ bọ́ sí pálọ̀, ó ka báìbù mọ́jú, ìgbà yẹn ìwọ ní àdúrà, olúwa ní àlùwà, ṣe yẹn mọ́jú. ìyàwó wà ń bẹ̀, ó ń jarunpá lórí bẹ́ẹ̀dì. kí ló fẹ́ kó fi kún? ẹ jẹ́ ká ṣe làákàyè o, ẹ jẹ́ ká ronú sí i, torí kí lè má bàa dàrú. kí ọkọ kó mọ ìyàwó ẹ̀, kíyàwó kó mọ ọkọ ẹ̀, kí ilé ó lè tò, kí nǹkan kó lè lọ déédéé. tíyàwó ẹ̀ bá béèrè pé ọkọ mi, látijọ́ tá a ti wà àti ẹ̀ ṣe báyìí rí, ẹ jẹ́ ká tiẹ̀ ṣe. má rò lọ́nà méjì, má rò pé bóyá ó ṣe ń bì kan kó o tó fẹ́ ó ti ń ṣe, kí ìwọ tó fẹ́ kó tó pàdé ó ṣe tó jù bẹ́ẹ̀ lọ. tó bá bí ẹ léèrè, ìwọ try ẹ̀, tó bá ṣe kó tó kúrò nílé dé ibi tó ti fẹ́ wọ mọ́tò lọ síbi iṣẹ́, á pè ẹ́ tó ẹ̀mẹ́ta. báwo ni, ṣé o ti gbẹ́sẹ̀ ńlẹ̀, ṣé o ti dé kinní kan, ibo ló wá dé báyìí, kọ̀ọ̀kan, ṣé o ti rí train mú, ṣé o ti wà nù train, ṣé o ti wà nù bọ́ọ̀sì ẹ̀, ó ga, ṣé rò pọ̀ jù, ṣé o ráyè jókòó. tó bá wò dáadáa wà á rí pé kò sọ bẹ́ẹ̀ fún ẹ lánàá, kò lè sọ bẹ́ẹ̀ fún ẹ níjẹta, bọ́ tí n tó ṣe yẹn ló jẹ́ kó máa sọ. kó tó ti bí iṣẹ́ dé àti máa sọ fún ẹ kí ló fẹ́ jẹ, dear Sherry, my dear, honey, baby, kí ló fẹ́ jẹ, kí ni kí n bá prepare nǹkan kan. tó bá ní kó má mi prepare rice, kò sọ gẹ̀dẹ̀ ńlé, but ayọ̀ ẹ lẹ́nu pé dòdò máa wà lẹ́gbẹ̀ẹ́ báyìí, ó máa tún ra dín ẹyin sẹ́gbẹ̀ẹ́ kan fún ẹ.
everything máa complete but ó fún lówó ó lè fowó sórí table kó tó lọ but everything máa complete. But tó o bá ṣe bó ṣe kó ṣe tó bá ní ó tí ẹ̀ béèrè mi ó yẹ kí n ti wọlé láti 5 o'clock ó tí ẹ̀ béèrè kí ló ṣẹlẹ̀ tí mo fi wá má bínú fóònù mi ò tí ẹ̀ gbádùn fóònù mi ò gbádùn irọ́ ló jẹ́ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká ṣe nǹkan tó bá yẹ ká ṣe. Ẹlòmíì á sọ pé bọ̀bọ́ yẹn ogun ló fi mú àwọn obìnrin yẹn àwọn obìnrin ogun ní kò ń ṣoògùn nǹkan tí wò mọ̀ pa obìnrin ó mọ̀ pa ẹ̀ ló fà á tó jẹ́ pé àwọn boys ta owó tiẹ̀ làwọn máa fi raṣọ fún wọn ó ló máa fi tọ́jú mọ́tò wọn ó máa fi service ẹ̀ ó ló máa fi ra bàtà fún wọn nǹkan tó máa jẹ ní tí wò rí jẹ òun làwọn ẹ̀ máa jẹ owó ẹ̀ náà dẹ̀ máa fi ra fún wọn torí pé ojúṣe ẹ̀ ò ṣe ẹ ká ṣe ojúṣe wa bó ṣe ká ṣe torí tí a bá wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà níta lénìí ó yẹ pé wọ́n ní problem pẹ̀lú ọkọ wọn jẹ́ pé true ọ̀rẹ́ wọn náà dẹ̀ ní tí ọ̀rẹ́ tó ń ṣe pẹ̀lú ọkọ ẹ̀ kò ní sọ fún ní tí ọkọ ẹ̀ tó ń ṣe pẹ̀lú ẹ̀ òun ló máa sọ fọ́rẹ́ ẹ̀ tí ọ̀rẹ́ bá rí pé yes ọkọ tiẹ̀ ó gbóná jọ ọkọ òun lọ ó máa fi style dá wàhálà lẹ̀ ó máa kọ́ lóríṣiríṣi nǹkan tí kò yẹ kó ṣe at the end ọ̀rẹ́ yẹn á try òun ló máa tún try ọkọ ẹ̀ tó máa wá fà lọ fà bọ̀ ọ̀rẹ́ mi gbọ́kọ mi ọmọ kò lẹ́jọ́ nù o á sọ fún ẹ pé èmi kọ́ ni mo ní kó lé ọkọ ẹ̀ síta torí ọkùnrin tó lé síta yẹn ó máa hàn ní straight á lé mi kọ́ ni mo ní kó lé ọkọ ẹ̀ síta so má bàa mi sọ ó ní wọ́n ń pariwo wọ́n burú ní London wọ́n ti le jù ní Washington àwọn ará Texas wọ́n ti ẹ̀ dá tí ó ti ẹ̀ rí wọ́n ti ẹ̀ wá gbóná jù ní New York jẹ́ kó lọ kinní kan àwọn obìnrin yẹn wọ́n rí bákan wọ́n rí báyìí nígbà míì wà tí ẹ pọ̀ ọwọ́ ọkùnrin ló ti wà ọwọ́ àwọn ọkùnrin ó ní wàhálà yìí ti ń wájú nígbà míì torí tó bá kó tó ìwọ tó lágbájá kó tó fẹ́yàwó gẹ́gẹ́ bí mo ṣe wí lẹ́ẹ̀kan tó bá ti taste ẹ̀ tó bá rí pé eléyìí ó máa le jù mí lọ in fact fúnra obìnrin yẹn gan ló máa fi rẹ́gì kò ní dúró tiẹ̀ eléyìí ti soft jù bó ṣe rí nìyẹn tó bá dẹ̀ jẹ́ pé ìwọ náà ọkùnrin tó yẹ pé ó lọ bọ́ sọ́wọ́ obìnrin tó ṣe kinní jù ẹ lọ tó bá ti wò pé obìnrin yìí ó máa ṣe kinní àti tètè rọra fi kò ní jẹ́ pé lẹ́yìn tẹ́ bá ti wá ṣe marriage tán lẹ́ṣẹ̀ máa wá da family kan láàmú lẹ́ máa da àwọn ọ̀rẹ́ láàmú lẹ́yìn jẹ́ kán gbádùn lé wọn mọ́ nítorí pé kán wá parí ìjà abádẹ́ débẹ̀ tán jókòó tán sọ̀rọ̀ yìí náà ẹ̀ ní rójútu nǹkan tó ń fàjà àní mọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe mìdọ̀ kó tó wá kù sọ́wọ́ àwọn ọkùnrin wa àwọn dádì wa ó ní ìyàwó mi kò dá olórí burúkú ni mo ti ní kó kẹrù ẹ̀ mo ti ní kó máa lọ kíní kan kó filẹ̀ máa wá ṣó ẹ̀ máa wá lọ gbé ọmọbìnrin èyí tó wá fine jùlọ young lady sweet 16 sweet 17 sweet 14 ni mo fẹ́ lọ gbé sìn á wá gbà daddy uncle ẹ ti ní 60 years old ẹ lọ gbé ọmọ 21 22 ẹ gbé wọn sílé tí ẹ bá lè jà dáadáa tíjà wà lára yín nígbà tẹ́ wà ní 30 tẹ́ wà ní 40
diminishing return. Agbára ò rí bó ṣe wà tẹ́lẹ̀ mọ́ o. Agbára yín ò lè gbé mọ́. Tẹ́ bá ti yá gbé ọmọ náà, tẹ́ ṣègbéyàwó lóòótọ́, tẹ́ ro gbọ́ ọmọ náà wálé, ìkíni ẹ kọ́kọ́ gbà pé lọ fẹ́yàwó fẹ́ tí ó fẹ́ ni. Ẹni tó máa bá yín bá sùn, òun lẹ lọ fẹ́yàwó wá fún. Ìkejì, ẹ tètè lọ rí dókítà yín. Oògùn hypertension, ẹ rà kẹ́ store ẹ̀ sínú ilé kó pọ̀. Ẹ bá ti ń jáde kó máa wà lápò yín. Tẹ́ bá ti ń wọlé kó máa wà lápò yín. Nítorí tẹ́ bá ṣọ́ra, wájú tẹlifíṣàn báyìí lẹ máa kú sí. Rírònú yẹn ló máa pa yín. Ẹgbẹ́ ẹyẹ, òun náà lẹyẹ ń wọlé, ẹgbẹ́ ìkùlẹ̀kù ń wọlé. Ẹ ti kọjá àyè yín. Ìwọ ìyá tó ní yẹn ọkọ ẹ fẹ́lẹ̀, ó wá rí gbé mọ́. Ó wá lọ ń gbé ọmọ ọkùnrin tó wà lower àti ẹjù tí distance yẹn pọ̀. Tó bá gbọ́ ẹ tó complain, tó gbọ́ ẹ lọ́la tó complain, tọ́mọ yẹn tó bá fi lè ṣalábàápàdé ẹni tó jẹ́ age group ẹ̀, wàá máa pariwo ọ̀nà fún afẹ́ bẹ́ẹ̀ o. Wàá sunkún onírẹ́nu rojọ́ fún o. Difficult o, torí ọ̀pọ̀lọpọ̀ àbí ẹ lérè pé kí ló wá débẹ̀. Tí o pé ọmọ yẹn kó wá jẹun ni, àbí o pé ọmọ yẹn kó wá fẹ́ ẹ. Ẹnẹjọ́ òun náà láàárọ̀ ká tó lè jà. Kádé kó dọ̀rọ̀ tó dẹjọ́, ọpọlọ la kọ́kọ́ ń rò. Ǹjẹ́ ibi tí mo fẹ́ kẹsẹ̀ mi sí, ǹjẹ́ ibi tó dáa ni àbí ibi tó burú? Ohun tá à ń sọ yìí, a fi ń gbọ́rọ̀ Ọlọ́run ga ni, kí lè má bàa dàrú ni o. Ẹ jọ̀ọ́, ó ṣe pàtàkì. Ẹ jẹ́ ká ronú sí i, k'Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Ẹ ṣé.